kí bàbá máa bọ̀ Allah. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Wa idh yamkuru bika alladhina kafaru liyusituka aw yaqtuluka aw yukhrijuka wa yamkuruna wa yamkuru Allahu wallahu khairul makirin. Torí pé ọjọ́ ń lọ adamallahu hayatakum níbi tí ọba sáwọn àfa èèyàn máa takòtó ìjà àfa Allah àmọ́ bẹ́ẹ̀ bá rí gbogbo ẹ̀rí ọwọ́ ọ̀tún mi ọwọ́ òsì mi àfa ni kọ́lá àfa mi ń bẹ lórí ìjòkó àfa mi gangan àfa wa Honourable Justice Uthman Wali Alase adamallahu hayatahu àfa mi nù adamallahu hayatahu rí pé wóróworó mi gbọ́dọ̀ jẹ́ ọ̀pọ̀ ká lọ sọ wóróworó wa di Ajégúnlẹ̀ lọ́la lé tá ń lọ. mo bẹ́ kíkì mi látọ̀dọ̀ àfa mi Justice Usman Wali Alase adamallahu hayatahu chief imam fún Jama'at Ansarul Islam adamallahu hayatahu ọlọ́wọ̀n ní padà dáa yín jẹ́. amiina. ọlá dáadáa tá a rí lára yín. àmín. ọlá àlùbáríkà tá a ń gbé kí lára yín. amiina. ọlọ́kìkí tá a ní látara yín. amiina. gbogbo ntọ́ba tara yín jáde àti ibi tẹ́yìn náà ti jáde àtàwọn yòókù yín àlùbáríkà la yẹ mọ̀ fi da yín mọ̀. amiina. ọlá wàhálà tí baba wa lásìsẹ lórí gbogbo àwọn ọmọ kéwù. Allahumma àmín. dákun jókòó àfa mi mo fọ lọ́nbì ọ́ dákun mo fi tájú ilẹ̀ àdábìbì ọ́ jókòó lẹ̀ ọlá àfàgbà amiina ọlọ́wọ̀n ní dójú ti àfàwà Usman amiina mọ́tọ́lọ́ bẹ́ẹ̀ fún àfàwà mudiru àfàgbà nù mudir ọlọ́run wọlá bàbá wa lágége radiyallahu ta'ala anhu ọlọ́run wọlá àfàgbà fún bàbá lágége radiyallahu ta'ala anhum ọlọ́run kó tún wọlá àfàgbà fún bàbá lágége radiyallahu ta'ala anhu. ọjọ́ ti lọ ni tààlà àfà àkọ́kọ́ fún bàbá tààlà àfà kejì fún bàbá ọjọ́ wa lọ àmọ́lọ́run wọlá àwọn méjèèjì efu wa dori baba gangan baba wa lagege radiyallahu ta'ala gbogbo ntọ́lọ́hún ṣe bá fa àwọn mùdí ibùdó jòkó wa yìí ọlọ́hún ní fi khasara bọ̀. amiina. ẹlẹ́mọ̀ fẹ́ràn nẹ́bí kò ní ami. amiina. ó ti tó ẹjọ́ gbọ́dọ̀ dáadáa insha Allah. èèyàn dáadáa ni wọ́n púpọ̀ wọ́n sọ̀rọ̀ fún mi ní wọ́n ní ọlọ́run kọ́ wọlé àníyàn àwọn lára mi kó fi dá àwọn lẹ́jọ́. la ilaha illallah. bẹ́ẹ̀ mi ìwú bẹ́ẹ̀ ọkọ̀ ní ọ̀pá. tẹ́lẹ̀ mi bá kú rẹ̀. mo kí àfàwà kún fọyẹ̀ kún Abbas Salahuddin àfàwà àgbà lọ. bàbá wa Imam Abdullahi Ọláyà Kúndí ẹ̀dàkùn ẹ̀sánú mi o mo kí gbogbo àwọn àlùfáà. mo kí àwọn èèyàn ńláńlá tá a pè látọ̀rọ̀ bàbá wa Nájímù Yàsín ó dùn mí bàbá wa Nájímù Yàsín ọ̀wá wọ́n wá rán ìyàwó wọn wá. ẹ̀ẹ̀kan tí mo pàdé bàbá wa Nájímù Yàsín níwájú ọlọ́fà ńjọ́ tí ọlọ́fà ń ṣe 5 years ń lọ Ghana mo wá sọ fáwọn Ghana pé ẹ dáwà sí ìmísàgò 6 rọ̀lẹ́ ọlọ́fà ń lò mí lọ́wọ́ mo wá parí lọ́dọ̀ ọlọ́fà mo sì gbéra ńjọ́ tí mo rí bàbá wa Nájímù Yàsín náà a máa wá kọ́dà á sọ̀rọ̀ mo kàn rí pé Nájímù Yàsín ni òní inú mi wá dùn pé báyà wọ́n wà lónìí ọlọ́run tó wá kọ́ ẹ bá ń kí bàbá wa Nájímù Yàsín ẹrù tí Nájímù Yàsín ó lágbára púpọ̀ àmọ́lọ́n kójú fúyẹ́ fún. amiina. la ilaha illallah. Allahumma amiin. àsìkò bàbá wa Nájímù Yàsín ó dùn púpọ̀ ẹ̀rí àwọn union wọn ni graduate kúnnú wọn nísìnyí pam ẹ̀rí pé ẹ̀gbọ́jà wọn mọ́ kò sí à ń fẹsẹ̀ yọ iye yẹn mọ́ lọ́dọ̀ àwọn union
Najimu Yasin ní oṣù tí ń jẹ́ bẹ́ẹ̀ mọ́ Ọlọ́run wọ́n sábà wà kún Najimu Yasin. Amina. Ọlọ́run ò ní jó ṣubú. Allahumma amin. Báyìí náà mo kí jàǹkàjàǹkà gbogbo ẹ̀yin all engineers tẹ́ ń bẹ lórí ìjòkó gbogbo ẹ̀yin èèyàn ńláńlá ẹ dákun nígbà ní ma dákọ̀ yín bàálù yẹn wulẹ̀ jálù ẹ̀ lẹ́ni Ọlọ́run jọ dáa fún yín. Amina. Ẹ̀yin yá wa mo kí yín púpọ̀ mo kí àwọn tá a jọ jọ máa kéwú ọlọmọsà gbogbo alálùbáríkà. Amina. ìta àwa wà lùi ọlọmọsà fi lé kálukú lọ́wọ́. Amina. ìsìláàmù tá à ń tà kálẹ̀ yìí Ọlọ́run lákùn mọ́sàlẹ̀ ní balẹ̀jọ́ aburú fún wa. Amina. la ilaha illallah. Allahumma mo amin. kí àfa àwárọ̀ ìdù MC àfa ńláńlá àmótórí pé àfa kan tó ń bọ̀ ọwọ́ abú agbádá n bá mọ̀ pàgbádá lẹ́yìn wọ̀n ní wàgbádá ẹ wo bẹ́ẹ̀ yẹn ti ṣe bá a bá ń ṣe báyìí pẹ̀lú ara wa ni ayé ọ̀dà Ọlọ́run wọlé abẹ́ ṣe pọ́n wa lé lónìí wọlé àfa mi Usmanu Justice ní bẹ́ńjòkú wọlé àfa wa Mudiru wọlé abikaruku ti sórí retí ẹ̀ wàláhì Ọlọ́run yóò dá yín lọ́la nínú mi. Amina. kó yìí tó ti dá yín. Amin. ẹ kò ẹ̀ǹdínlẹ̀ wàlá mo jẹ́ kó ní fún mi ọ̀hún jòdì bẹ́ẹ̀ fún yín. Amina. mo kí àwọn jama lẹ́ẹ̀kan sí mo kí àwọn tiwa tí wọ́n gbọ́ pàǹbọ̀ taxi driver ní ẹlòmíràn ní ọ̀gbọ́ nígbà rí ọba pa yín títí oní ọba ṣe kúṣe Ọlọ́run ọ̀rọ̀ amọ́tò tí yín náà fún yín. Amina. ẹ ní sàgbàwà mọ́. Allahumma amin. mo kí yín púpọ̀ ẹ̀yin yàrá mo kí yín o. níta ẹni wá sọ lónìí òun ni àfàmùdíwù wọ́n ní kí n wá sọ ìfẹ́ràn ìlú ẹni. IDPU Maje branch l'Abuja Anisuleja mo kí yín púpọ̀ bẹ́ẹ̀ bá gbẹ̀yàn tọ́jọ́ mọ́ Ìlọrin tí ọba wá sí olúwa rẹ̀ tó bá ráyè tí ọ̀dà yín lóhùn sí ọ̀rẹ́ ìlú rẹ̀ lọ́kàn lábùkù. IDPU sì ní bọ́dì kan ni wọ́n ní agbára. èmi ò rí ọ̀dọ̀ èèyàn tí IDPU lè dé torí pé bọ́dì ni wọ́n. èèyàn ńlá lásìkò nu wọn bọ́ọ̀lù ọ̀kàwé ńbẹ nu wọn bọ́ọ̀lù òkéwú ńbẹ nu IDPU bọ́ọ̀lù oníṣẹ́ ọwọ́ kan ni bọ́ọ̀lù olè ṣèbó gbogbo ẹ̀ ló IDPU kó sínú ni wọ́n fi ń jẹ́ bọ́dì. ẹ̀yin IDPU tẹ́jọ́ mọ́ ìyá wa lọ́rin mo kí yín púpọ̀ ẹ̀tún wá láti ìlú kan tí ò sírú ẹ̀ láyé mọ́ ẹ bá sọlá bẹ́tìlá àtìkì ajáralẹ̀ àṣìwádùn bírí zamizami makama ibrahima ibi tá nẹ́bí sùn bí ẹ bá sọlá rẹ̀ abáwá sumanu àbátọ̀ ẹ̀sọ́ pé lọ́rin tún ju mọ́kà lọ àmọ́ torí tá a kálẹ̀ yìí ni wọ́n jẹ́ pé lẹ́yìn mọ́kà wàláhì lọ́rin lọ́kàn. Allah torí pé àlómi kan tí wọ́n ń bọ́ nù lú wa Ìlọrin onígi kan tá à ń bọ̀ ágè gbúdọ̀ sàlàyé wù kò sí tọ́ka wa pẹ̀lú à ń bọ̀ kankan lẹ́yìn Ọlọ́run Ìlọrin olókùúta kankan tí wọ́n ń bọ̀ Ìlọrin oníye máa já gbẹ́gùn kan jáde lọ́rin lónìí àá sì pa lónìí náà lónìí ẹ wò lọ́rin Ọlọ́run dá Ìlọrin lọ́la pọ̀ ju gbogbo òlu lọ bẹ́ẹ̀ bá rà fún àkàtọ́ láàmì làákà nílùú kan ẹ̀ wù àlọ́ Ìlọrin ni bàbá alábàbà rẹ̀ ti kéwù bí òkè lọ́dọ̀ sí Adama rọ̀dí Allahu ta'ala alim. Àmín. bí òkè lọ́dọ̀ Mawlana Sheikh Kamaluddin sakamakata Allahu bi rahmati. Àmín. bí òkè mbẹ̀ bí òkè lọ́dọ̀ bàbá alágbàjì rahamuhullah. Àmín. ọ̀nà mẹ́jẹ̀ táwọn náà nù yóò ti kéwú mọ́. kéwú bù ṣe lọ́nà mẹ́tẹ̀ẹ̀ta. àfa akẹ́mọ́fó kọ bòlú ẹ̀ láṣìírí à ń sọ̀rọ̀ ó ní ẹ dákun àwọn òkèwù lọrin kò sí kankan afa kan kò sàwọ láàfa kankan lọrin ìbínú èsì tá a fún bẹ́ẹ̀ mo ní dákun kí ló kọ afa tó kọ yín ọdọ akọ wọn kí ló kọ afa tó kọ wọn ó ní mọ̀lánà kí ni ọlọ́run bá kẹ́ wọn ọdọ akọ wọn àṣẹrí pé afa di méjì mo ti mọ̀ pé lẹ́ẹ̀kẹta ní ọ̀jẹ̀ kí ló kọ afa tó kọ àwọn méjèèjì ó ní bàbá wa kíní kan mo ní nbola bàbá wa wọn ti kéwù dàgídà bàbá wa àgbàlagbà kan sì dáwọ ní ilé gbàgbà ńlọrin ni wọn ti kéwù. Allahu akbar. Mo ní yóò ba ẹnu rẹ àti wá àti ntọ́ ọba bí ẹrú Ìlọrin ni yín torí pé gbogbo tó ń gbé kíláwà ní rẹ̀ yìí Ìlọrin lọ́lọ́ ti jogún ẹ̀ wá ó wo bí tí bàbá rẹ ti kéwù Ìlọrin náà ló ti sàn wá lọ́ba dákẹ́ ó ní anakumula mo ní tọ́ yẹ kó ogun jẹ́ tẹ́lẹ̀ nù. Ọlọ́run ṣe nǹkan fún Ìlọrin púpọ̀ ẹ̀yà IDPU
ọ̀dọ̀wọ̀ yìí ẹ fẹ́ràn ara yín ó ti wù kílù okun tó justice wa Usman Wali Aláṣẹ ó ti wù kílù okun tó tí ọba sífẹ̀ ń bẹ̀ yọ dahoro Allah. ìfẹ́ ilẹ̀ àwọn àfa àfi jókòó ti ra wa yìí àìsọmọkẹ́ wà fà kan náà. baba wa Lágége ń bẹ ń jòkó ń bíbá ọlọ́pàá alẹ́ wọn baba wa Alhaji Àgbà Shehu Kamaludin ń bẹ lórí jòkó yìí baba Alagbaji ń bẹ lórí jòkó yìí. radiyallahu ta'ala anhum. ìfẹ́ ló kó wa pọ̀ láfidọ́mọ ya izan ẹ̀yà IDBU ẹ lọ jẹ ẹ fẹ́ràn ara yín ẹ má jẹ́ kí ẹsẹ̀ ọ tẹ̀lẹ́sẹ̀ kí inú ọmọ tẹ̀lẹ́nu ọlọ́wọ́ bí yín gàlù kí á mọ̀ bẹ́ẹ̀ bá síbẹ̀. bẹ́ẹ̀ náà ni láàrin ọkọ àtìyàwó bẹ́ẹ̀ náà ni láàrin ẹ̀gbọ́n àtàbúrò ọ̀rẹ́ pẹ̀lú ọ̀rẹ́ ẹ fẹ́ràn ara yín ni ìfẹ́ la ní ẹ fẹ́ràn ara yín lẹ́yìn náà fẹ́ràn ìlú rẹ àfàǹgbé biladaka biladaka qaddimu lọ́gùn kí ni mo ti mọ̀ wò yín. ala kulli balidatin. ó ti jẹ́ ó ti yóò bá mú. wa min ajliha afute wa min ajliha azumi. ẹ̀yin àfa àti ẹ̀bẹ̀ jòkó biladaka IDBU ọmọ Ìlọrin mo kí ẹgbẹ́ tó wúwo ẹgbẹ́ tó níyì ẹgbẹ́ tó lálùbáríkà àmọ́ tòun ti bẹ́ẹ̀ gbogbo yòówù tó lè jẹ́ bọ̀ọ̀bá fẹ́ràn lùtà ti bí ọ sí ọ̀rẹ́ aláwọ̀dé rẹ̀ yẹ̀yẹ́ rẹ̀ àti bí o ti wá sáyé. biladaka qaddimu ala kulli balidatin. ìtàkùrẹ̀ ọmọ Ọ̀yọ́ ni mí bọ̀ọ̀bá fẹ́ràn Ọ̀yọ́ ọ̀rọ̀ ayé wa. biladaka qaddimu ọmọ Òṣogbo ni mí bọ̀ọ̀bá fẹ́ràn Òṣogbo ọ̀rọ̀ ayé wa. biladaka. ọmọ Ògbómọ̀ṣọ́ ni ó bọ̀ọ̀bá fẹ́ràn Ògbómọ̀ṣọ́ ìlú Ṣọ̀ún ọ̀rọ̀ ayé wa. biladaka qaddimu. ìlú wo ni ó rí Ìkirè ni mí ibi wọn ti dídòlò tí káyàn lẹ́yìn bọ̀ọ̀bá fẹ́ràn ìlú ni ọ̀rọ̀ ayé wa. biladaka qaddimu. ẹ̀yà IDBU ìtẹ́ ẹbí nínú ìlú rẹ̀ máa ti ṣáájú báyìí. ala kulli balidatin. àbá Al-Markazi ẹ wo àwọn àfa ẹ mọ gbọ́rọ̀ àwọn àfa yàtọ̀ sáwọn orin òsì tá à ń gbọ́ láyé lónìí àwọn orin tó ṣe déédéé Al-Qur'ani ni. biladaka ìlú rẹ ọmọ ìyá mi bòrò ti ṣèlú rẹ ẹ wá wòye àwọn tá a ní nípò lónìí ìjẹ fẹ́ràn ìlú yín ẹ wòye owó tí wọ́n jí kó. La ilaha illallah. ìní lọ́bẹ̀. biladaka qaddimu ala kulli balidatin. ẹ wá wòye àwọn olóyè wa ẹ wòye àwọn onípò wa ẹ wò ń tí wọ́n rí kó sanyanya. biladaka qaddimu. nínú wa rẹ̀ ti ń lo mọ́tò bíi mẹ́jọ kí ló dé ẹ̀ ní kúmọ́ ni. bàbá wa wòye mọ́tò tẹ́lẹ̀ mi gùn ọ̀kan 47 million ọ̀kan 50 million ọ̀kan 80 million. ẹ wá àwọn ọmọ ìyá yìí wọ́n ń bẹ ní àwọn ahéré Àbújá níbi tẹ́yẹ̀ ń gbé yàrá kan péré ní wọ́n ń san 150 ọmọ sì níbi mẹ́rin yìí ìwọ sì ń gun ọkọ̀ 50 something million. bóòlù ẹ ti wá lọ́nà lọ́dọ̀ Ọlọ́run ń bi Haruna driver Haruna dàrí ẹ̀rí Haruna driver wa ni Ọlọ́run kọ́ bá arọkọ̀ míì fún ọ. àmín àmín. kò síbi tí ọmọ làbújá yìí ẹ wá ń bí gbébi tó ń gbé yìí dìdéńdíà bí ló gbé déédéé mọ̀lẹ́ ẹ̀tún gbọ́ nǹkan déédéé ẹ̀gbọ́ èló ló ń san níyìn ó ní 150 èló ló ń gbà gbogbo ẹ̀yin yóò jẹ́ máa ń gbẹ̀lú Àbújá yìí tí ọba nílé tiẹ̀ ìpawó fún láńlọ́ọ̀dù ni gbogbo ẹ̀yin àlejò tẹ̀ tí nílé Ọlọ́run kọ́lé fún ìlú yìí. àmín. mọ̀lẹ́bí ò lè gbé yín o 150 kí ni n ta
ẹ wo nǹkan ibẹ̀ làwọn ọmọ ìyá wa àwọn eléyìí wa ibẹ̀ nù wọn governors ibẹ̀ nù wọn chairman local government lórílẹ̀‐èdè Nàìjíríà nínú ìlú tá a wà nù ẹ̀ ibẹ̀ nù wọn senators àwọn senators pọ̀lọ̀ gbà ẹ wo iye owó wa ẹ wo tí wọ́n jí kó ẹ wo tí wọ́n fẹ́ sí. bóyá bára lẹ 300 million èló lọ́wọ́ àìkọ́lé sórí ẹ̀. àwa lọ wọlé bàbá rẹ family house tó ti jáde mọ́ wá ní tọ́lẹ́tì. asalawo de eru ọlọ́lá bẹ́ẹ̀ alawo de eru olówó bẹ́ẹ̀ alawo de eru onípò bẹ́ẹ̀ kílẹ̀ ìfẹ́ yín wádà lára àlú yín. ẹ lọ stéètì kálukú ǹjẹ́ wọ́n fẹ́ràn lu wa àwọn olóyè wa àwọn onípò wa àwọn aláṣẹ wa tí wọ́n fẹ́ ẹ lọ wo ẹ wo àwọn èèyàn tí ń sanná ní omi ní stéètì kálukú. a sì fi yín bèkè lọ jẹ́ aṣojú wa ní house of assembly ṣaṣojú wa náà nù ẹ ti gbọ́dọ̀ sọ̀rọ̀ ṣẹ́jú méjì ẹ mú tí kọ́ọ̀pù kọ̀ọ̀kan tán ẹ̀yin lẹ́jẹ́ bọ́ fi tà wọ́n ẹ̀yin wọn Ọlọ́run. bìlẹ̀ dọ́kọ̀kọ̀ bímọ. ẹ̀yà dìbì yù ẹni ọ̀rọ̀ bá ń tún àyè fọ̀rọ̀ ọ̀rọ̀ ń dùn mí púpọ̀. ala kulli balidati. àfi ká padà ẹ wá wo Buhari olóko mi yìí ẹ má bù rárá bàbá wa tún kan ṣe ni ó lé ní wàláyé ń bọ̀ wá dẹ̀. insha Allah. ẹ rí i pé kò sí rọ́mọ́ nísìnyí kò sí rọ́mọ́ Buhari dé báyìí ó ní kò sí rọ́mọ́ gbogbo ẹni tí bá bú Buhari nísìnyí ẹ ń sẹ́lọ̀n lára ẹni kò sí ebú wọ́n wá tún tọ́ bàjẹ́ ṣe ni láti rí Ibrahim Babangida láyé ti bàjẹ́ tán. Allah. Yar'Adua adé ó tún ṣe díẹ̀ wàlí yọ Ọlọ́run kan nínú àwọn gọ́vùnà nínú àwọn pírẹsidẹ̀ntì àti ní Ọlọ́run kẹ Yar'Adua. àmín. ẹ̀wọ̀n tó dá epo padà sí ara ìfẹ́ orílẹ̀-èdè tiẹ̀ ẹ̀ṣẹ̀ ìyà ń jẹ orílẹ̀-èdè wa yìí púpọ̀ láti rí Babangida láti bẹ̀rẹ̀ àmọ́ lè èédú ló tún wá gbajúmọ̀ nísìnyí látara ìfẹ́ orílẹ̀-èdè ìfẹ́ ìlú ẹni ẹ wo bàbá wa Yar'Adua Ọlọ́run kọ́ kẹ́kọ́ gẹ̀ àmín. ọjà dísù padà ọjà pẹtrol padà ọjà kerosene padà la ilaha illallah Yar'Adua lọ tán wọn bọ bẹ́ẹ̀ wọn bọ bẹ́ẹ̀ tán wàhálà dé ẹnìkan ló tiẹ̀ ẹ̀ẹ̀mejìlá ló fowó kó pẹ̀tiróòlù ọmọ ayé yín ẹnìkan tún kú ẹnìkan tún bọ́ bẹ́ẹ̀ àwọn bọ́ bẹ́ẹ̀ tán wọ́n bá mẹ́mu yóò àti kùrùkùtù tán ọmọ táyé ń wí mọ́. bìlẹ̀ dọ́kọ̀kọ̀ bímọ. ṣe nífẹ̀ẹ́ lu yín lẹ́nu. ala kulli balidati. gíráduwétì Nàìjíríà ẹ wá ń gun ọmọrúwa ẹ ń gun ọ̀kadà ẹ wo orílẹ̀-èdè táwọn aṣáájú wa tí wọn ò nífẹ̀ẹ́ rẹ̀. Gaddafi ní Libya òkúta àwọn màlúù rẹ̀ sì ń sunkún lọ́wọ́ báyìí ipe àjò eléri nù wọn gbádùn bẹ bóyá ni wọn gbádùn bẹ tálíkì àwọn ọlọ́wọ́ fìdí. Gaddafi ti ṣe nákalẹ̀ 100 years iná àwọn kankan ò ní ṣe. ẹ wo tiwa àwọn aláṣáájú gbogbo wọn 1 million years iná wa kò ní í ṣẹ́jú. bìlẹ̀ dọ́kọ̀kọ̀ bímọ. balidati. ìtakùrẹ̀ àwọn IDPU máa jẹ lẹ́yìn sùlẹ̀ jáde àwọn ẹ̀kọ́ dá ọ̀rọ̀ lẹ̀ púpọ̀ àwọn sì ń kọ́ ẹ̀ ṣe fi wá sí ìsàlẹ̀. a ṣe é mọ́júmọ́. gbogbo gbọ́jà ṣáájú Nàìjíríà lónìí wọn ò nífẹ̀ẹ́ Nàìjíríà àwọn tó nífẹ̀ẹ́ wa wọn ti lọ ẹni ó tún nífẹ̀ẹ́ wa ló tún dé yìí. ẹ o Buhari kò sì bẹ̀rù kú kò bẹ̀rù kú rárá yóò máa wọnú pílẹ̀nì lọ ní pẹ́kẹ́ tó bọ́ǹbù òun ìyá yín tún ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ nu ọba ti ká agbárí ẹ̀ mọ́ra báyìí ń wọnú pílẹ̀nì lọ́nu kò sí bọ́ǹbù mi ìyá yín ṣẹ̀ṣẹ̀ tún bẹ̀rẹ̀ nu bí ọmọ kan ti ń sọ fún wọn fámìlì wọn àwọn fámìlì ń ṣe mítìnì gbogbo àwọn ìyá ìyá tó jòkólẹ̀ ẹrú Ọlọ́run náà ní ẹ wò ó tí mo ní mo fún kálukú yìí sì ń tíráfù lọ bí mo lọ́run ti ní kí n rí gbogbo ẹ̀nu tó bá wù yín ẹ pa mí ẹ jẹ eré ibú yà ẹ bá pa wá tán ẹ ń tí ọba máa wá fún yín léyìí tá à ń fún yín ẹ pa wá tán yányán. àwọn àyà ń da lóhùn àkòsíkú tí ọkàn yín ọlọ́ọ̀rẹ́ ẹ ti ẹ̀ pa wọ́n ẹ jẹ ìyà ní ọ̀pá yín. bìlẹ̀ dọ́kọ̀kọ̀ bímọ.
على كل بلدة owó ariwo. ومن أجلها أفطر ومن أجلها أصوم. èyí tẹ́ jókòó rẹ̀ bìládàkà ìlú rẹ̀ kọ́dímọ́ ọmọ ìyá mi òun ni ọmọ ti ṣáájú kọ́dà bí lórí ọba ju ojúlé mẹ́fà lọ àbórùlé mẹ́fà tó ọba mẹ́rin nílùú Àbújá yìí tó ọba jọmọ gidi tó fẹ́ràn ìlú rẹ̀ ọmọ àgbẹ̀ nílùú tèmi kò sí dáadáa báyìí mbẹ̀ ìlú mi lálùbáríkà wúwọ́ gbogbo nǹkan ṣìpù nùlù tèmi ni ìwọ lọmọ rẹ nùlù ìwọ lọ fẹ́ràn ìlú rẹ̀ làfáà ń wí biladaka kọdimuha ìlú rẹ̀ dọwọ́ rẹ̀ máa ti ṣáájú ni alákùnrin balidatin ìtakùrẹ òun ni wọ́n máa ti ṣáájú gbogbo òlu máa gbẹlú rẹ̀ ga ju gbogbo òlu lọ àwọn orin tó lálùbáríkà ni àwọn afáàtọ kọ ti ń lọ gbogbo orin kò ní òsì tá à ń gbọ́ lónìí à ń gbọ́ kan bọ̀ nínú mọ́tò yálà yá ẹ̀sìn rà yálà yá mo sọ orin tó ní gbogbo bí taaro kan bí òní sówó ń bẹ Ọlọ́run dá nǹkan padà Ọlọ́run ṣe kí sàfáyé ọwọ́ àlọ́ gbowó kábẹ̀ wọ́n ti ń kọ́ lédèrè déènì 5 million wọ́n fi ń pè mí bẹ́ẹ̀ ni kaba bẹ́ẹ̀ sílẹ̀ ní ìtọ́wá pẹ̀lú mi ìbá ní ẹ lọ fún mi ní 1.5 yóò ní kí ni wọ́n wì ẹ pa àfọ́ Razaki wọ́n ti mọ̀ pé àfọ́ Razaki ìyá ń jẹ o. èyàn fẹ́ ṣe bẹ́ẹ̀dẹ̀ ó pelére bíi mẹ́jọ àwọn abẹ́rẹ́ pé èlò lórí kọ̀ọ̀kan gba wàláyé àwọn olórin kan bẹ́ẹ̀ nínú ayé nìsín 5 million lẹ́sàn kẹ́ tó pè wọ́n ní wọ́n á ṣe bá di ope gbogbo wọn ọwọ́ apá àwọn àfa jòkó lẹ̀ ẹ̀yin àfa ẹ lọ ní mítìnì ẹjá fẹ́ràn ara wa ẹjá kólà kó lẹ́kọ̀ọ́ ẹ̀yin àfa ẹjá ní mítìnì wọ́n pe olórin wọn láwọn yẹn yóò kú yálà yá àwọn tá a máa ń tó lọ owó tó kú tán wọn lára hàn yí padà wọn á pe gbogbo eléré wa inú eléré kọ̀ọ̀kan bíi mẹ́fà tí wọ́n pè wọ́n wá ní kó wọ́n hàn kì wọ́n wá tó stage kálukú èyí tó pè 2.5 bẹnu eléré ni èyí tó pè 5 million bẹnu eléré ni èyí tó gba 6 bẹnu eléré ni kí ni ó sì fi kọrin ìbáyà sẹ wákàtí kan àbọ̀ àbí wákàtí mélòó. ó tó a kàn àfa kalẹ̀ àwa jòkólẹ̀ gbogbo wa ọlọ́nkọ́ kẹ̀yà kẹ́mọ̀ wá mú wa ọlọ́nkẹ́mọ̀ wá mú wa. àmọ̀lága ń pè àníkẹ́ kò sí ń tẹ̀lé wí àníkẹ́ bílẹ̀ dọ́kẹ́kọ̀ọ́ dì mọ́ ẹ̀yin àfa ẹ lọ ní mítìnì ẹja ní mítìnì èmi ti dá dúró wọn máa mọ bòní mi alibarika àfa mi ní gbé káàkiri mo sin àfa mi mo sin baba wa Alhaji Àgbà baba sàdúrà Ọlọ́run gbà fún mi mo sin àfa mi Ọlọ́run gbà fún mi òun ní gbé kí ayé yìí alibarika ni àwọn kan bẹ́ẹ̀ ń dògbò yìí wọ́n kọ́ mi ń gé wọn ní wo tíra àmọ́kùkù ẹ̀gbá máìkì káyọ́ pa àwọn fẹ́ gbọ́ yọrọ fi sínú alibarika ni ẹja ní mítìnì ọba ìgbà bá ń ṣe kíkà fún gbogbo àwọn olówó wọn ní tí wọ́n ń yẹ iye àwọn àlùfáà ṣé ìyá rẹ ló máa fẹ́ kẹ́ wá bá ń sin nísìnyí làwọn alájà dákẹ́ ẹ ti mọ̀ pé olówó ni Àbújá yìí ní gbé kò bá Àbújá àbó olówó nìkan náà ẹ lọ́ọ́ rí làdáni ni òun ni máa ń sọ bí tábà lọ làdáni ó sì wọ̀ wọ́n pé náà baba yín ló kú àbí àwọn alájà ni àwọn àbá ń bẹ àwọn bẹ tí wọn kú àwọn tí ń bẹ nulẹ àwọn alájà wọn kú ní sàn tọ àwọn jama tí ó wẹ kú 50,000 àwọn afa tí ó wẹ kú ẹ bá mọ̀ kẹ́ ẹ lé ẹwẹ́ ń jọba yín wẹ̀ bẹ́ẹ̀ bá ti ní mítìnì bámu lẹ́yìn náà dákun afa àwọn afa ńjọ́ mẹ́jọ wọn kéé kúrò àríwá 100,000 ní ọwọ́ àánú àwọ̀ ká tó bẹ̀rẹ̀ àìní mítìnì ní fìyà jẹ wa ni wọ́n fi wá mú wa ń pọ̀ntọ̀ àwọn àfa pọ̀ntọ̀ tí wọ́n ráwọn ọmọ tí ń kọ̀kọ́ púpọ̀ ń mú bẹ́ẹ̀ ẹ wà ọmọ tí wọ́n bẹ́ wulẹ̀ kọrin nísìnyí orin tó yẹsẹ̀ wáyé wa àṣọ ń tó àbí kíní gangan ni ẹ wo iye tí wọ́n ń gbà ẹ wo iye táwọn ọmọ yẹn ń gbà. bẹ́ẹ̀ bá wá pa àfàtàwọn ni ẹ lọ mú 500,000 wa ẹ má wo bẹ́ẹ̀ bá bu ẹsẹ̀ lọ́hùn ẹ wo táwọn ni ń gbà ní kí wọ́n wí. bàṣídàtú sára kọ̀ tá ń rà àwọn ọmọ yẹn sì ń rà. ẹ̀rí bóyá mi ṣe ń gbé kalẹ̀ nípa yín lẹ́rìn ni ọ̀rọ̀ ẹ̀rí kọ́ àwọn bóyá mi ṣe ń pírẹsẹ̀ntì ẹ̀ ní máa ń pa àwọn èèyàn lẹ́rìn àwọn wàá jòkó akéwú aké gbogbo ẹlòmíì òun tún mọ Ọlọ́run ọ̀sàlù àlá kó tó gba Kùránì tí wọ́n fẹ́ ha yẹn wọ́n farabalẹ̀ ké wọ́n á ṣe tán wọ́n mọ̀ fún wọn ló bí gọ́fúnà níbi nǹkan kan láń dùkú níbi iṣẹ́ àmọ́ olùkọ́ gọ́ọ̀mẹ̀ rédèrèdè kan ní agbúgbà
100 naira pásù ìwà ń yọ mẹ́rin àtúntẹ̀rẹ̀ mọ́lẹ̀ jíjẹ́ ní ẹ wò yá ọlọ́wọ́ mọ̀ bí ọ́ ni ẹ sì bá ń sàmì dákun wọ́n ṣe mí láàfáà tí wọ́n mọ̀ ṣe bá wọn. amiina. ẹ jẹ́ àfẹ́ràn ara wa ẹ wá wo bí tá a ti lọ ìfẹ́ràn ìlú ẹni inú àwọn oníkó wa ta ló wá fẹ́ràn ìlú yìí ẹ tọ́ka sí àwọn tó fẹ́ràn ìlú ti lọ ọ̀kan ló tún dé. President Muhammad Buhari ẹ máa fàdúrà náà lọ́wọ́ ni o ẹ máa fàdúrà náà lọ́wọ́ ni ìgbépo sí 145 yìí ó ní ìlú la àmẹ́lọ́mà ó ṣe é ṣe pé ńgbàtẹ́nìkan wà á gbé orúkọ ìjọba lòún fi gbépo tí ó wà á gbé sọdá sí ìlú mi kò sí yìí mọ́ ọba ti lówó rẹ̀ lọ́ọ́ rẹ̀ kó rẹ̀ ẹ máa wo bí táwọn bá a lọ ńgbàtẹ́ in the next 6 months àbí 1 year èpo ìyá yẹ̀yẹ́ ọmọ lọ gbé nǹkan rẹ̀ ni kò sí pé ìjọba kan àmọ́ kò tí ì yé àwọn èèyàn torí náà ẹlẹ́tọ̀ọ́ mọ́ sẹ́kọ̀ọ́ lè wà àwa fẹ́ràn ìlú púpọ̀ n ò rí n ọ̀dọ́ mo tẹ̀lé débẹ̀ kí ni wọ́n fi ń wá tábà gbé àbí wọ́n gbowó fún ni èyí ń dúró báwọn ìfẹ́ràn ìlú ẹni bìládàkà kọ̀ dìmọ̀ wọ́n ti ìlú rẹ̀ ṣáájú ọmọ ìyá mi. ala kulli balidati. gbogbo ìlú yòókù lọ tí ẹni ọmọ ti ṣáájú. wa min ajliha. nítorí ìlú rẹ̀ ọmọ ìyá mi. afutir. wa min ajliha sumi. fẹ́ràn ìlú rẹ̀ débi pé kọ́ ọ máa gbàwẹ̀ nítorí ìlú rẹ̀ sì máa sínú nítorí ìlú rẹ̀. àkànbẹ́ wọn gbàwẹ̀ nítorí ìlú wọn kó tìwọ́ lọ́n kó nílùú wa ń lọ yìí. ẹ wo Syria ẹ̀gbọ́n ṣe ń lálà sí ẹ̀mí. ẹ wo Syria ẹ̀gbọ́n ṣe ń lálà sí ẹ̀mí. àkànbẹ́ nínú àwọn àfáàlú rẹ̀ nísìn wọ́n gbàwẹ̀ nítorí Syria. gbàwẹ̀ nítorí ìlú rẹ̀ ọba fẹ́ràn ìlú rẹ̀ ẹ̀yìn IDPU má jẹ ní Suleja inú mi dùn pẹ̀lú tópìkì tẹ fún mi yìí. afáyàyà fatanu rijali. IDPU majẹta wa ní Suleja àwọn tó lọ́gbọ́n tí wọ́n gbẹ́nu gbẹ́n lẹ́yìn nínú ọkùnrin. fatanu minan nisa'i. àwọn tí wọ́n gbẹ́nu gbẹ́n lẹ́yìn tọ́gbọ́n yípo wọn nínú àwọn obìnrin. fatanu minash shababi. àwọn ọ̀dọ́ tẹ́rì wọn pé tí wọ́n gbẹ́nu gbẹ́n lẹ́yìn. fala budda lahum. tàbí òsì fún wọn. illa an yarfa'u isma biladahum. wọ́n ti gbẹ́nu gbẹ́n lẹ́yìn ni tàbí òsì fún wọn tayọ kí wọ́n máa gbó kọlu wọn ga báwọn IDPU ti ń gbó kọlu orin ga káàkiri ayé yìí. kullu man wulida fi baladin. ẹni a bá bí nínú ìlú kan. fala budda lahu. kò sí tàbí ṣùgbọ́n fúru ẹni bẹ́ẹ̀. illa an yukarrima baladahu. tayọ pé kọ́ máa pọ́lù rẹ̀ lé láyé pọ́lù rẹ̀ lé bàbàràlù rẹ̀ ọmọ ọ̀fà ni mí o ọlọ́fà máa jọ ẹ̀gbọ́n tí máa kiri àwọn ìjàkadì kátàkìtì lóru ọ̀fà ẹ̀rí ẹ̀gbọ́n ti fẹ́ràn lu wọn wọ́n sì kì í ẹ̀lábẹ̀lẹ̀ mí ní kékeré ó kì ìlú rẹ̀ ọ̀láìkọ̀ mọ́ àmọ́ mo kí Òṣùpá àti ti Pasuma ẹ wo wèrè. kullu man wulida fi baladin. gbogbo ẹ̀rọ bá bí nínú ìlú kan. fala budda lahu illa an yufaddila baladahu. ó pé kọ́ máa gbọ́lá fúlù rẹ̀ ẹ̀rí pé Ìlọrin erigun mẹ́rẹ̀ẹ̀rin ayé ìtọ́sáájú Ìlọrin yóò sí lẹ́yìn Mọ́kà àti Mọ̀dínà. Ìlọrin kún fún àfààní. tẹ́ẹ̀tẹ́lẹ̀ ńlọrin àní ẹjọ́ ẹ fún wa ń tiwa njẹ́ o ti di pé wọ́n lé wọn lẹ́kọ̀ọ́ kí ẹ kọrí ìlú yín làdánwò ti ń dé bí ẹ bá yẹ pé gómìnà ti bẹ́ẹ̀ yìí mègídá ọlọ́run bá wa kún kọ́sàmọ́ náà wọn. àmín. òun lọ́ba akílẹ̀ àwọn làmì rí bí ní ìyá dání àbápariwo àṣìtàn àánà ti wà lẹ́gbẹ̀ẹ́ kan zeo ẹ̀jẹ̀ àjẹ́ ń bẹ̀ èmi lọ́kọ́ wọn èyí sẹ́wọ̀n lèmi àti bàbá ẹ̀ ṣe ṣe ń fún ọ lówó ní bá ti fún ọ lówó ọ̀ ń lọ nù ojú àlùkìyámà. Allah.
lọ fẹ́ràn ìlú rẹ. biladuka ìlú rẹ torí ni. hiya maskotu ra'asika. ibẹ̀ wọ́n fẹ́rí rẹ sọlẹ̀ sí. hiya maskotu abaika. bàbá rẹ tó bí ọlá yé ibẹ̀ ni wọ́n fẹ́rí ẹ̀ sọlẹ̀ sí. biladuka. ìlú rẹ ọmọ ìyá mi tọ́wọ́ wo Buhari ọmọ Musa ní Majẹ branch IDPU Majẹ branch ní Suleija táwa lónìí. hiya ardu ajidadika. níbi àti bí ọ̀hún ibẹ̀ nílẹ̀ àwọn bàbá rẹ̀. ma baluka la tuhibbu baladaka. kí ló ṣe ọ̀tọ̀ fẹ́ràn lùtà ti bí ọ̀sáyé wàdúrà owó tó ní àǹfààní wo ló fi ṣe àwọn ọmọ ìlú yín ẹ̀wọ̀n tí wọ́n ti ń sáná ní lórí omi bọ́ọ̀lù mélòó lẹ́gbẹ́ ẹ̀yìn olówó tẹ́ ẹ̀ jíwó kó tán Nàìjíríà mọ̀ dáná wọ́n ti kó gbowó wa tán pátá wọ́n sì ń pín ìwọ lọ́ọ́ la ń kó oògùn wá ká máa fi pa Boko Haram wọ́n pín ẹ̀wẹ̀kẹ́ wọ́n sì ń pín ẹlòmíì gbọ́n o ń bò rí pé wọ́n ti ń mú lágbájá ní Your Excellency 1.5 billion ẹ̀fẹ̀ mọ́ dàgọ́ tèmi èyí tán pín èmi nì. bàbá Buhari à ń gbà òru lẹ́lòmíì lọ́lọ́ àṣọrọ̀ òkè Your Excellency mo fẹ́ rí wọn. wọ́n pe honorable kìnìkan yìí bẹ́ẹ̀ ni sí òsì no. wọ́n sì ké president lóòótọ́ wọ́n ní let him in Your Excellency baba kọ́kọ́ wo Ghana must go are you travelling Your Excellency no I want to return tàyídà ẹ̀yin ọlọ́run. baluka la tuhibbu baladaka. èsè kí ló dé ẹ̀yin ọlá ṣe ẹ̀yin ọlọ́lá èsè tí yà ń jẹ ìlú yín tẹ̀ fẹ́ràn ìlú yín èsè tẹ̀ nífẹ̀ẹ́ ìlú yín. baluka la tafurahu bikhairi baladika. èsì ọ́ ìwọ ọmọ ìlú kí ló dé tọ̀ fẹ́ràn ìlú rẹ kọ́ ọmọ fi ìlú rẹ ṣe fáàrí lórí orí tọ́lọ̀ ṣe fún ìlú rẹ wo Amẹ́ríkà ni bó ti jẹ́ ìlú kan nínú ọ̀dọ́ tó tí o fẹ́ràn ìsìlámù ọlọ́mù bá Amẹ́ríkà ò ti fẹ́ràn ìsìlámù tó ẹ wo iye ọ̀nà tó máa dámà ń bẹ̀ ń gbà wọ ìsìlámù nísìn tòun ti bẹ́ẹ̀ náà wọn ò fẹ́ràn ìsìlámù ó ti á jẹ́ lu tó nìyẹn ẹ wo nǹkan ọmọ Amẹ́ríkà bá jí tọ́ba sí báyìí God bless America. àwọn ọmọ Nàìjíríà báwa bá ti ṣe òfin náà sùn ní kọ̀ wá bá ná kò ní da fáwọn ìjọba mi. ọmọ Amẹ́ríkà wọ́n ń jí sàdúrà ọmọ Nàìjíríà rèé ọmọ àjíṣe pé. látẹ̀jì falù àǹbìlájìkọ́. dákun má gbọ́ nípa ìlú rẹ̀ dọwọ́ rẹ̀ lọ fẹ́ràn ìlú rẹ̀. kuntum fi safari. bọ́ǹbà ń bẹ lórí ìrìn àjò. fadikuru biladakum. Sheikh Al-Markazi ẹ máa gbọ́ àwọn àfa bọ́ǹbà ń bẹ lórí ìrìn àjò máa rántí ìlú rẹ̀. wa inna hubbaha huwa khidmatuha. ó rí kọ́ fẹ́ràn rẹ̀ dájú ìfẹ́ràn ìlú rẹ̀ ni ń bẹ́nu pọ̀ ń sẹ́rú sí ìlú rẹ̀ mu. alaykum bi qiyami ala khidmati biladikum. ẹ̀yà máa yá mùsùlùmí ní Suleja tá a wà lónìí ọ̀dọ̀ wọ̀nyí pẹ̀lú kẹ́ẹ́dúró wámúwámú lórí pé máa sẹ́rú sí ìlú yín. zayyinu wajnakum yàyà Sokoto àwọn tó sẹ́rú sí ìlú wa Nàìjíríà ọlọ́nkọ́ balẹ̀ jẹ́ nínú sanwó-ẹlẹ́sàn ni. Àmín. ẹ̀wọ̀n bàbá tó ṣiṣẹ́ rélùwé ẹlòmíì ṣiṣẹ́ rélùwé báyìí oní 120 bẹ́ẹ̀ nù wọn. Nàìjíríà jẹ wọ́n ló wọ́n sàn tí wọ́n ekú. àwọn tó ṣe ojú orin tẹ̀ ń wò àwọn bàbá tí wọ́n kó bẹ̀ wọ́n sẹ́rú sí Nàìjíríà. ẹ bá dá Amẹ́ríkà Abbas ní nítorí múra tí ó tún lọ nísìn ó ń bá gbé bí ọ̀sẹ̀ kan ní oṣù kan lọ́hùn èyí rán tó jòkó jì mí mo ní ròyìn ibẹ̀ fún mi pé mi ò tí ì débẹ̀ yìí àwọn tó ti ṣiṣẹ́ sí Amẹ́ríkà tó ti wá dàgbà wọ́n ti ní káàdì kan lọ́wọ́ lọ́kàn wọ supermarket yóò mú cornflakes tó fẹ́ mú yóò mú bread tó fẹ́ mú yóò mú sandine tó fẹ́ mú yóò sì ná káàdì sí wọn báwọn náà bá ti wọ gọ́ọ̀mẹ̀ntì ní ọ̀sán ńlọ́ntì ẹ̀ mú lọ́ọ́ra ọ̀gẹ̀dẹ̀ tó ọmọ sanwó tó kúgbà rẹ̀ ìwọ́ sojú ni wọ́n dáná sun Nàìjíríà. zayyinu wajnakum bihubbiha. ẹ̀yin kan sì jẹ́ kókóró tó ẹ̀ ń pín owó ọmọ Nàìjíríà ṣe é fẹ́ràn lu yín ni ẹ
máa bí ayé léèrè bẹ́ẹ̀ bá ń gbọ́ ibi yóò wọ ẹ lè wà ọlọ́lá nu yín olòṣì nu yín alágbára nu yín ọ̀lẹ nu yín ẹni orí ẹgbẹ́ nu yín èyí tí ń sinwin nu yín tá a ti ṣáájú tá a mọ̀ pé ń sinwin àtún wá ṣe kísà ẹ bá tún lọ ọlọ́pàá tún tẹ̀lé wọn hóhóhóhó ẹ wo nǹkan Nàìjíríà mo ti rí ibi tí àwọn ọlọ́pàá ti tẹ̀lé olè tí wọn ò lè pa. ọmọ kan bá wá gbé ansẹ̀ tí ayé lóyún 2005 wọ́n wà múra yìí tó jẹ́ tó tó ń bẹ pọ́tí kí n lérí kí n lé àwọn ọlọ́pàá ọlọ́wọ́n san yín lẹ́sàn. Zayyinu wa tunaqum bihubbiha. lọ fẹ́ràn ìlú rẹ àwọn IDP yìí ní ìfẹ́ràn ìlú lọ fẹ́ràn ìlú rẹ pẹ̀lú kọ́ máa ṣe ìlú rẹ lọ́sọ̀ọ́ njó ṣe ìlú rẹ lọ́sọ̀ọ́ ẹ̀yọ́ nípò wa ọ̀sọ́wọ́ lẹ ṣe ìlú yín à ń ṣètìlẹ́ nìkan tó fi ń ka sọ àgò ìwọ náà ni gbàgbó mo lọ jẹ́ wọn orí ọ wọ́n ń na kíza sí ọlá ṣèlú rẹ lọ́sọ̀ọ́ Fa inna ma. àbáyàyà ọba wọnúlu la wà yí Àbújá nǹkan kàtà wà tí wọ́n sọ dàlí jẹun náà yìí kí ló dá Àbújá lẹ̀ àwọn aláàjì ní Mínà ibà àwọn dàálẹ̀ ibi àwọn pa wọn lẹ́kọ̀ọ́ ni wọ́n lé àwọn ọmọ ńlẹ̀ sẹ́yìn ní wọ́n dàálẹ̀ ní ìlú rédèrèdè ọwọ́ àdìlú ńlá ẹ máa wọ lọ́wọ́ ibi táwọn tí wọ́n fẹ̀yìn pọ́njí wọ́n láwọn sẹ́yìn ẹ̀yin wá gbà lọ́wọ́ wọn ẹ wá ń talẹ̀ pound 50 million 200 million ìlú àwọn gbárí afa ẹ wọ̀rọ̀ àwọn ọmọ onílù bẹ nínú gbónísìn ẹ wá ń tan ac má gbárí mẹ́wọ̀n ẹlòmíì wá bi tí ọkọ̀ lé sí máa ń gbà yá jẹ títí ọ lọ kọ sórí òkè kò tiẹ̀ ronú jọ́ pé gbà yí bá a mọ̀ fòkè ní olè bóde ń bẹ̀ bọ́ọ̀lù à ń lọ bẹ̀ ìlú iná wa ni ẹni tí rí ẹ pé ni wọ́n ń wá ẹni tí rí ò pé rí ẹ pé ọgbọ́n ọlágbára taxi driver wa ni wọ́n ń wá dìndìnrín tí rí tiẹ̀ ò pé please I'm sorry àlọ́ òsè ó sì olówó onípò ni àwọn alágbó sínú wa ó sì pé wọ́n tẹ wọ́n bá a sọ̀rọ̀ wa òun ni ó sì nílẹ̀ àkáyé kọ̀sọ́ kálímọ̀ kan nínú àwọn ó sì bó ti mú ìwé lọ́wọ́ tí wọ́n rájú mọ́ gbogbo ẹ̀ ní kọ̀sọ́ kálímọ̀ kan nínú àwọn tá a ti ṣáájú ní ìlú kan nù pé lọ́ọ́ sọ́rọ́ ju wa níjọ wọn tí wọ́n ń ṣe àwárí kan kọ́ padà sí constituency ẹ̀ pé yes èmi tẹ̀ ẹ̀ràn lọ ni ọ̀nà yìí láti bí màá ṣe dé Àbújá torí wọ́n fún wa lówó ẹ ní rí kankan sọ bẹ́ẹ̀ láyéláyé ní abáwá ń bọ̀ wọ́n wá lọ́ọ́ ra kílípà 5 àbí 8 ẹ̀rọ lọ́gì bíi 9 wọ́n ti lòyún ń lùkàn eré ẹ̀ ti dàrú wọ́n ti tán kùn wọ́n wá márùá bíi 6 ọ̀kadà bíi 15 and empowerment àwọn akúnbẹ̀ bíi olùsì wọ́n ti mọ̀ pé nta ń fẹ́ nu wọ́n sì wòyàn bíi 8 kan wọ́n fún wọn mọ́kà ẹ alhamdulillah ọmọ rí ṣe ẹwà dúdú tí wọ́n jí kó ẹwà dúdú tí wọ́n pín fún yín. olùjọ́ tó ọmọ Nàìjíríà bá gbọ́n kátó láwọn aláṣẹ tẹ́lẹ̀ wọ́n pín àgbọ́n ni wọ́n ànáwọ́ sáwọn ìyá bíi 2 kan ẹ fún wọn lẹ́rọ lọ́gì 2 ok àwọn ọ̀dọ́ bíi 3 láti wọ́ọ̀dù kìíní kílípà 3 ọmọ yín mélòó ní ń gẹrun ọmọ tí wọn mélòó ló ń bá bísà ló ti ń gẹrun ẹ wò yà ẹ bá a ṣe tán ẹ lọ di oúnjẹ máa pa taxi driver lomi ìbá tí ọmọ jẹun ẹ jẹjẹ wọn lọ wá wo oògùn tó wọn ò ní í ṣe mọ ó dè máa pa nípa bàbá ló máa ṣe lẹ́ẹ̀kejì wọn bára wọn fà láṣẹ ń bí lóní bàbá ẹ Ọlọ́run tí bàbá ò bá wọlé tọ̀hún ni màá ṣá ẹ ní kò lè wọlé jáwó àwọn dàdédé ẹnu àkéyìí ọlẹ́yìn ni olùsí wéṣítì ààrẹ lórí bàbá òsì kan tí ó ní yọ wọlé. bó la ń lọ where are we going my dear brother where are we going. people are dying people are suffering and we are still smiling. àwọn yẹn ti ń kú àwọn yẹn ń suffer. àwọn ọmọ yàrá kan bẹ ní ìnísìkè jẹun àárọ̀ yìí omi ní mu ó sì dìbò àkànbẹ ní aṣọ tó wọ́n jẹta náà ní bẹ́ẹ̀ lọ́rùn ẹ̀ ti sìn ó sì dìbò
àwọn kan bẹ́lẹ́ ní sìn wọ́n dórí bàbá wọn ń tàbá yìí wọ́n dúró báyìí wọ́n mú pàánù rẹ̀ ní bí bàbá fẹ́ dé bàbá lọ mọ́sálásí lọ kírun ẹnu oúnjẹ tí wọ́n jẹ náà ó rége gbogbo wálé ní ẹ máa jẹ ó sì dìbò ẹ̀ ń jẹ́ máa ń bó la ń lọ ṣé fẹ́ràn lu ẹni náà ní ṣé fẹ́ràn orílẹ̀-èdè náà ní ẹ jẹ́ bẹ̀rẹ̀ wa léèrè. fa inna man ahabba shay'an. gbogbo ẹni yóò ti bá nífẹ̀ẹ́ sí kankan. akitharu min dhikriha. ìtí fẹ́ẹ̀rì ni ó pọ̀ nínú ẹ̀mí ẹ̀. ahabbul a'mali ila Allahi ta'ala. iṣẹ́ tí fi wọ ọlọ́run jù tọ́lọ́run nífẹ̀ẹ́ sí jù. fi hubbil watani. òun ni ìpẹnu kọ fẹ́ràn lù rẹ̀. wa inna abgadal a'mali ila Allahi ta'ala. dájúdájú ntọ́kan ọlọ́run ọba kọ́ jù láyé. fi bugidil watani. òun ni kò kórìíra lù rẹ̀ òórí ni ẹ bá ké bisimilayi kan kú aláwọ̀ kan fún bàbá wa Abubakri Olúṣọlá Sàràkí ọlọmọsà múládé lọ bá bàbá. àmín. ẹlẹ́kùn kí dáadáa. bismillahir rahmanir rahim. qul huwa Allahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad àmín. ó dún lé rẹ̀ ńjọ́ kan tí gbogbo èèyàn ń jẹun lọ́wọ́ ni ó sì ti dún náà ni mi bẹ lọ́hùn ọlọ́run má jẹ́ kó jẹ́ mi nìkan ìjẹ́ mi nìkan yìí ó ń dùn mí ó dẹ̀ ń pa mí lẹ́kún kẹ́tù máa lọ pé sílẹ̀ lómi náà báyìí àárí lẹ́yìn bàbá kò sí mọ́ ẹ wà láàánú tẹ̀lé wọn á tẹ̀lé wọn á yè kú ẹ yọ ẹni tá a bá tẹ̀lé wa ẹ nàka kí gbogbo wa yọ lọ pé sílẹ̀ wò ẹ rí i pé ẹ gbọ́ àtàwọn ti mọ̀ sí ọlọ́run ẹ má wà á mọ́. ọlọ́run wọlé ayé wọn yọ kẹ́ bàbá Sàràkí. àmín. ẹ bàbá tá a bá sẹ́kù ẹ wo tá à ń jí kú. ẹ o mínísítà nù wa olè ọ̀nàrẹ́bù nù wa jàgùdà kọ̀ntrólà olè. iza arata an takuna muhibban bayna nasi. bọ́n bá ń fẹ́ jẹ́ ní táyọ̀ fẹ́ràn tó fẹ́ jẹ́ ní tí wọ́n máa fẹ́ràn láàrin àwọn èèyàn. falyuhibbu baladaka. lọ fẹ́ràn ìlú rẹ̀ lọ fẹ́ràn ìlú rẹ̀ ìlú ẹ̀ ní ọ fẹ́ràn. watafad. kí lẹ́ wà fún àwọn IDPU. yóò da so nípọn ẹ máa lọ mo ti rí torí ẹ bá ń fẹ́ mílíọ̀nù fún yàrá owó ní sèmi tètè sá àwọn yẹ̀ wò náà ni ẹnìkan bá àfa kan lówó sàká àfa bá ti gbogbo àdúrà tán inú àpò yìí wọ́n fi sí àfọ ìyẹ̀wò òun bá délé epo jíìpù nísìnyí lò ẹ fi tank ọmọ attendance ni now orí pa àfa ni wọ́n ní now ó ti di 5,000 àní kò fílẹ̀ kókó nígbà wọn ò fílì táǹkì kótó 8,950 abalaba àfọ ànkè isa now alákùnrin mọ àbòwé wa wọn bá jà sẹ́ẹ̀dì 20 naira páàsì rẹ̀ méjì níbẹ̀ náà kò rí njọ náà mo ti kọ́gbọ́n ẹ láti ní ẹnbílóòkù síbi kí n tó máa ṣàdúrà tán yányá fẹ́ yàn tí ó jẹ́ pé mọ̀mọ́ yìí tó wọ́n sì wò ná déédéé ń tọ́wá dìsáàbù ní ngọ́sẹ̀ ládùúrà ẹ̀yin afáyé máa yẹ̀ wò dáadáa o ọ̀tọ̀ ọlọ́run làwọn ti ń wúyàn ló wọ̀nyí afáyà ya watafakkar. afáyà ya wọ́n ṣe wàhálà púpọ̀ mo fẹ́ lọ́ọ̀ṣì.
متقن